ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o a kí yín nílé lóko pé ọ̀dẹ̀ òdùbí àlàáfíà àjíǹde yóò mọ jẹ́ tuntun wa o. ẹ wá wo ọ̀dẹ̀ amukú mẹ́kọ tó jẹ́ pé dájúdájú bí mo ṣe ń wo ọ̀gágun yìí ọmọ fúlàní ni yóò jẹ́. bẹ́ẹ̀ ni torí ibi tí a ti gbàdúrà kí ọlọ́run kó kó wa yọ làwọn dẹ̀dìrín kan tọ́lánú gbàgà bíi tàkùtì ọlọ́dẹ tí wọn ò rí tí ó jábọ́ lẹ́nu wọn ẹ wá gbọ́n tó jábọ́ lẹ́nu wọn irú àwọn eléyìí yóò jẹ́ kó ti fi wọ́n ṣe kó oṣù pẹ́kipẹ́ ẹ wo ẹ̀jẹ̀ gbé yín débẹ̀ ó ní a ti ṣetán o fún yín ẹ̀yin ọmọ ogun US ta ló sọ yìí ọ̀kan lára ọmọ ogun Nàìjíríà ló jáde pẹ̀lú ìgboyà orí burúkú ẹ̀ tó sọ kátikàti lẹ́nu lọ́rọ̀ nígbà tí ò rí nǹkan sọ mọ́. gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ fídíò kan ń lọ lórí ayélujára níbi tí ọ̀dẹ̀ sójà kan tó jọmọ Nàìjíríà tó ti ń lérí léka tó ti ń fúláńgá lórí àwọn ọmọ ogun US tí Donald Trump sọ pé òun kó bọ̀. bẹ́ẹ̀ ni ó ti ń lérí léka kódà ó ní kọ́ máa bọ̀ wá àwọn ṣetán ẹni bá tiẹ̀ rí gan wá ti mọ̀ pé eléyìí ìyá ti bá a lára mu eléyìí wá ti mọ̀ lára ẹ̀ pé ìyá ti bá eléyìí lára mu inú gbó gégéṣe ló ti ń sọ̀rọ̀ torí kò lè gbé láàrin yàn èèyàn tó lọ́pọlọ báyìí ò lè gbé láàrin yàn nígbà tí a rí àwọn tó ṣetán láti ràn wá lọ́wọ́ láti kó wa yọ lọ́wọ́ bí wọ́n ṣe ń pa wá ẹ̀rọ ẹ̀jẹ̀ kọ́kọ́ gbé yín débẹ̀ nù. bẹ́ẹ̀ ni o ẹ bá gbọ́ nǹkan tí ọ̀gágun sójà yìí sọ ó ní ṣé ẹ rí àwọn Nàìjíríà wọ́n máa ń fojú tẹ́ńbẹ́lẹ́kú àwọn ọmọ ogun wọn ìpè wọ́n wá rò pé àwọn orílẹ̀-èdè Amẹ́ríkà àwọn ọmọ ogun Amẹ́ríkà sọ̀rọ̀ bá àwọn ló máa gbà wọ́n ni ó ní ṣé ẹ rí àwọn ọmọ ogun orílẹ̀-èdè US wọn ò lè stand the weather condition yìí ìyẹn wọn ò lè stand gbígbé ní orílẹ̀-èdè Nàìjíríà pé weather condition Nàìjíríà yìí le gan kéǹtì ẹ are you the US why are you deciding for them? àní èmi ti mọ̀ pé ọmọ Fúlàní ara àwọn bókobòko tí wọ́n ṣe ẹ jẹ́ ká wojú ẹ̀ dáadáa ṣé mọ̀ pé àìpẹ́ yìí ni wọ́n kó àwọn repentant bókobòko wọnú sójà mo sọ pé ara wọn lè bàjẹ́ ó jẹ́ kó ti fẹ̀yìn eléyìí ti àgbà tipẹ́tipẹ́ ká nígbà tó kó wọn ti pa wọn ni kò ní máa sọ kọ́tọ̀kọ́tọ̀ yìí lẹ́nu bẹ́ẹ̀ ni ẹ wo àjọ orílẹ̀-èdè US àwọn fi àsìkò yìí sọ àwa kọ́ la rán ilé yìí o ẹ̀ bá wa ṣì wá gbọ́ o eléyìí fẹ́ dánwó ẹ̀wù ni ṣẹ́ni tẹ́ ẹ bá ti dé ẹ̀ wá location yẹn ẹ̀ wá bi tó wà àwọn bóyá mádàrí kan àti ègbé àti ọ̀fẹ́ tó ṣe fún wọn nínú bókobòko yẹn bóyá òun ló gbójúlé ẹ jẹ́ pé yín débẹ̀ lójijì ẹ bá gbọ́n tí ó sọ bẹ́ẹ̀ ni ó ní ẹ wo bó ṣe ń gara sọ tó ń fìgboyà sọ ó ní ṣe é fẹ́ gbọ́ ṣe rí àjọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ ń fojú tẹ́ńbẹ́lẹ́kù àwọn ọmọ ogun yín nírètí pé àwọn ọmọ ogun US ló máa wá gbà yín ṣé ẹ ò tí ì rí àwọn àṣeyọrí tí àwọn ọmọ ogun Nàìjíríà ti ṣe ni ẹ máa gbọ́ ó fẹ́ ka àṣeyọrí fún wa ó ní àjùlọ tó ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹ̀jẹ̀ agbọ̀nkàn tí àwọn ènìyàn ń sọ nípa rẹ̀ bẹ́ẹ̀ nìkan jẹ́ kó yé mi o ó ní iṣẹ́ ẹ fẹ́ gbọ́ wọn ni àti ẹ̀ ti rí pé ó sọ pé ó múralẹ̀ lóòótọ́ kí ni orí ṣe nígbà tí àwọn bókobòko tí wọ́n kógun wọ̀lú àti àwọn Israel wọn ni kí ni orí ṣe ṣùgbọ́n nígbà tó gbọ́ pé àwọn àjọ orílẹ̀-èdè US ń bọ̀ ó ṣẹ̀ṣẹ̀ wá kánú ó ṣẹ̀ṣẹ̀ wá gbé ẹnu ẹ̀yẹn wá sọ tí apá rẹ̀ ò lè ká bẹ́ẹ̀ nìkan ni àwọn rí pé ẹ ti ṣe tọ́lọ̀tọ̀ bẹ́ẹ̀ bókobòko dẹ̀ fàáyé yín lẹ̀ wọ́n ń bá yín pò ó bẹ́ẹ̀ nìkan ni wọ́n ti fẹ́ máa fún wa ní confusion lọ́tún lọ́sì
pẹ̀lú ó dàbí pé ọ̀gágun yìí ti ń ṣi ọ̀rọ̀ tí ẹni yìí sọ ó ti ń ṣì gbọ́ o wọ́n ní pẹ̀lú gbogbo bá a ṣe ń de èkú kó tán nírú ẹ̀yìn dìdìrín ẹ̀ ń gbọ́wọ́n rẹ̀ sínú àgbo torí bí kì í bá ṣe bẹ́ẹ̀ ni àwọn èèyàn wá láti wá ràn wá lọ́wọ́ láti dẹ́kun bí wọ́n ṣe pa wá lórílẹ̀‐èdè yìí bí wọ́n ṣe pa àwọn kìrìtẹ́nì tó dẹ̀ jẹ́ wípé wọn ò rí nǹkan kan ṣe sí bí wọ́n ti wá pa kìrìtẹ́nì nìkan bẹ́ẹ̀ wọ́n tún pa àwọn mùsùlùmí náà díẹ̀díẹ̀ ẹ ò rí nǹkan kan ṣe sí ẹ wá ń bí bọ̀dá àpọ̀dà ẹ jẹ́ ká sí ọpọlọ yíwò káwọ èyí tí ó nídìí àtúnṣe torí dàpáwọn kọ̀ọ̀kan ti ń kó virus bẹ́ẹ̀ nìkan ní ṣe rò pé kíkojú àwọn agbésùnmọ̀mí ni tẹ́ ń ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà nù ẹ ò ṣe ẹ rárá bí kò ṣe wípé ẹ ń fún wọn ní agbára sí ni ẹ túbọ̀ ń fún wọn ní apá sí ni torí ẹ̀yin gbọ́mọ̀ pé fọwọ́ ra wọn lórí ni ẹjẹ́ tó gbọ́ tẹ̀jíṣẹ́ Friday ó ní I think what US mean is to help Nigeria security and fight the bandits away since Nigeria security has turned to politics. Tó túmọ̀ sí pé àwọn àjọ orílẹ̀-èdè US fẹ́ràn Nàìjíríà lọ́wọ́ ni láti rí pé àwọn já ogun pẹ̀lú àwọn agbésùnmọ̀mí ṣùgbọ́n dàbẹ́ yìí Nàìjíríà suffering and smiling ó ti fẹ́ mọ́ yín lára. Ẹ gbọ́ ìkànnì sórí ìwọ tó sọ̀rọ̀ ó fi hàn pé ara ẹ̀yin repented bókobòko ló máa jẹ́ nínú àwọn àmì bẹ́ẹ̀ ni torí èmi gan ti ń wò pé kò lè jọ́ ọmọ Nàìjíríà gidi ló máa sọ̀rọ̀ bí ẹni tó pọ̀ lórí ẹ̀ dọ̀bálẹ̀ yìí bẹ́ẹ̀ ni o ẹja tó gbọ́ ọ̀kan tí dọ̀nù sọ ó ní òun rò pé orílẹ̀-èdè yìí gan òun rò bó balance rárá ṣé did America say they are coming against terrorists or the country agbésùnmọ̀mí ni wọ́n sọ pé àwọn ń bọ̀ wá bá wọn sọ pé àwọn ń bọ̀ wá kógun ja ìlú ṣé gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe alátìlẹyìn fún àwọn tẹ̀rọ̀tẹ̀rọ̀ lórílẹ̀‐èdè yìí gbogbo yìí ni kẹ́ ẹ lọ máa múra lẹ̀ torí ọkàn yín ò ní balẹ̀ mọ́ báyìí torí àwọn àjọ orílẹ̀‐èdè US wọ́n ti kójú ìjìn báyìí bẹ́ẹ̀ ni o látàrí pé ẹ ò ṣiṣẹ́ yín dójú àmì ẹ tún wá rí àwọn tó tún fẹ́ ràn yín lọ́wọ́ irú ìwọ ọ̀dẹ̀ yìí ṣé ó tiẹ̀ jẹ́ kó gbáṣọ ogun wọ̀ torí mo mọ̀ pé aṣọ bókobòko ló máa wọ̀ you are a disgrace to military lóbi ní tọ́ka mo bẹ́ẹ̀ ni ẹja tún ká àtẹ̀yíṣẹ́ àwọn èèyàn mi bẹ́ẹ̀ ni mí ní ọ̀dẹ̀ àmùkù mẹ́kọ no be the same barrack ìyẹn dọ̀fà ní àwọn agbésùnmọ̀mí wọlé wá tí wọ́n dẹ̀ rọ̀jò ìbọn tí wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ ó dẹ̀ wá ń sọ pé ẹ ti ṣetán kí ló dé tẹ̀ ṣetán gbàtọ̀ wá pa yín bẹ̀yẹn ọ̀rọ̀ yẹn lọ fà tó ẹ wò ara ń tà fi sọ wípé ṣe rí àwọn kankan àwọn tó kó wọnú military all in the name of repentant bókobòko ara wọn lélẹ́yìn sọ yìí a ò ní ìdíjú báyìí ló la fi sọ pé ó dàbọ̀.